beat. Ǹjẹ́ àtọ̀gbọ́n mo tún ti dé olúkẹ́tẹ́kẹ́tẹ́ yín dé. Amúlẹ́nu bí ẹyá mo tún ti yọ. Ọkọ̀ òtútù mo tún ti dé mo dọkọ túlù. Àkànbí bí mo bá tọmọdé lẹ́nu á kígbe omi. Bí mo bá tàgbà lẹ́nu yóò yọkun fòrò. Èdùmàrè ti dé mi ní fìlà ìmọ̀ olóró mi láṣọ ọgbọ́n bùbálà àkáyè mọ́ ìbọrùn. Afẹ́fẹ́ ọgbọ́n òun tòye ni mò ń mí símú, omi òye ni mò ń mu láti inú kòkó odù. Kànnàkànnà mi ti yẹ́yin lálẹ̀ di ọ̀run ilé ayé ní tí pamọ́. Wọ́n kì í wọ́n rẹ̀ kì í tán lé aláró. Ọmọ Ayọ̀délé wọ́n wí wọ́n sùn ní tán lẹ́nu ilé bàbá tó bí mi lọ́mọ. Ọmọlé ọlọ́gẹ̀lé ní mọdékè ní gbòho mo tún balẹ̀ gìjà. Mo kí àwa Mùsùlùmí. Mo bẹ̀rẹ̀ pé bismillah fata nálọ́ba wa sọ lẹ́yìn náà máa àlàhábà. Wàjárátì bẹ́yìn náà nàlá àkọwà ṣẹ̀rì ìbúlẹ̀ ha bí bismillah. Bẹ́ẹ̀ mo wá ìṣọ́. Because the Lord is my shepherd, I shall not want. He makes me to lie down in green pastures. He lead me beside the sea water. He restores my soul. He lead me beside His righteousness for His name's sake. Even though I walk through the valley of shadow of death, I shall fear no evil. You shall fear no evil. But that with me, the rock and the sky, they comfort us. That prepared a table before us, and the presence of our enemy, that shall cover our head with all the comfort show. Surely goodness and mercy shall follow us all the days of our lives, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Mo ti káwọn àfáà. Ògúnyẹjú. Bẹ́ẹ̀ mo ti kí àwọn bàbá wa. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Ó kọ àwọn bàbá wa mọ́nímọ́ní. Akọ́dá ayé ìbà. Aṣẹ̀dá ayé ìbà. Ìbà bàbá ìbà yèyé. Mo júbà o. Ẹ jẹ́ kí bàmí ọ̀ṣẹ̀. Ìbàlẹ́jà ṣe lálẹ̀dẹ̀ odò kó tó rínú omi gbé. Ìbàlẹ̀kò ló ń ṣe fúnlẹ̀ kó tó di pó lanu. Ìbọ́láwọ̀ ọba tó ṣe gbogbo nǹkan. Ìbùkún Solomon. Àwọn onúgàmú kí yín. Orí kí lọ́nà àbáyọ sọ́rọ̀ ẹ̀sìn. Abíóyè Lukman. Mo kẹ́yìn náà. Kí lọ́nà àbáyọ sí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá gan-an. Òun ni mo fẹ́ sáré pẹ̀kẹ́lù. Kí ni wọ́n ń pè ní ẹ̀sìn? Ìgbàgbọ́ mi wípé bí mo ṣe lè lọ́dọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ mi sí nǹkan kan. Òun lẹ́lẹ́yìnbó ń pè ní faith. Ìgbàgbọ́ wa wá yàtọ̀ọ̀tọ̀. Àwọn kan nígbàgbọ́ wípé bàbá dọ́dọ̀ Ọlọ́run á gbọ́dọ̀ ànábì. Àwọn kan nígbàgbọ́ wípé nobody go through the Father except through the Son. Àwọn gbàgbọ́ wípé ká gbọ́dọ̀ Jésù ọmọ Násárẹ́tì wọlé. Àwọn kan wá gbàgbọ́ Ọlálékan Adéwálé mo rọwọ́ yìí mẹ́. Àwọn kan wá gbàgbọ́ wípé àwọn tẹ́lẹ̀dùmarè rọ́sọ́dọ̀ wa ní ká gbọ́dọ̀ wọn dọ́dọ̀ Elédùmarè. Bí ká gbọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ẹlẹ́rìn ìpín àtórí ẹni tí ò sunwọ̀n ṣe pé Elédùmarè ò lẹ́sìn. Nítorí ìran Yorùbá ò lẹ́sìn. Ká ṣètùtù, ká ṣọ̀kà kẹ́bọ tí kagúnláyà. Ismail Ayuba mo rọwọ́ yìí mẹ́. Ẹ bá mi pín mo fẹ́ dá wa lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn ní ọdún 2025 yìí mo gbọ́dọ̀ mọ wá ṣe prógráàmù. Mo wá ní yọ́ yàtọ̀. Ìdí tẹ́mi ò fi ṣe prógráàmù gbogbo ìgbà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ti pọ̀.
ọ̀rọ̀ olówó iyebíye mi ò lè máa ṣe lófò tí n bá wá bí àwọn àtọmọ ṣe jẹ lọ látàárọ̀ kó tún wá dalẹ́ kí n fẹ́ ṣètò kí n wá máa rí wọ́n ẹ mọ̀ wípé ó rí. Oníkálùkù wá nígbàgbọ́ wípé ọ̀nà tá a gbà dọ́dọ̀ Ọlọ́run nìyí. Àwọn kan ní átámẹ́nàbí yín wá ìmáwé mọ̀rọ̀sẹ̀lì ní wípé ọ̀dọ̀ ànábì la lè gbà dọ́dọ̀ Ọlọ́run. Àwọn wá lọ mú ẹ̀rí kan wá fún wa nínú Kùránì wípé inna dina indalai al-Islam, the only religion accepted by Allah is Islam. Ọlọ́fin ṣèyí Ọláwálé mo kí yó, ìbùkún Tìjání, ìbídùn. Àwọn wá ní Al-Kùránì, òun náà ní ìwé Ọlọ́run. Àwọn kan wá lọ, àwọn ní Kristi làwọn tẹ̀lé. Wọ́n wá lọ gbé Bíbélì wá. A ní kílẹ̀ rí wọn tí wọ́n fi sọ pé Bíbélì ní ọ̀nà òtítọ́ àti ìyè. Wọ́n wá lọ fún wọn verse kan wọ́n láwọn rí for God so loved the world that he gave his only begotten son, whoever believe in him will never be perished but have everlasting life. Àwa bí àwọn kan ẹlẹ́sìn àbáláyé wípé kílẹ̀ rí tiyín wọ́n lánàá bí Mọ́kà ni wọ́n rán wọn sí. Àwa ní Jésù ńkọ́ wọ́n ní ìran Ísírẹ́lì lára sí. Ismail Ayuba. Àwa ní kí ló dé wọ́n ní Odùduwà ni wọ́n rán sáwa Yorùbá. Àwa rí oníkálùkù lọ́nà tó tọ́. Wọ́n lọ́sàn gangan nígbàgbọ́ ló dé látẹ̀sìn ìmọ̀lédé wípé sí àjòjì ni. Àwa rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ní ẹ̀rí tí wọ́n fi ń sin Elédùmarè. Bàbá mi Victor Ekinsi, ẹ kú ọjọ́ méjì, àjòlẹ́wà, oríjẹ rere oko kó wá sílé o, àyún lọ, àyún bọ̀, lọ́wọ́ yẹnu, àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà. Wọ́n kì omi lólò àkànbí amòye àgbà Mr. Wisdom. Orí ẹ̀sìn wá dé sáàrin ìran Yorùbá. Bàbá ti torí ẹ̀sìn ń kọmọ rẹ̀ lọ́mọ wípé kò ṣẹ̀sìn òun. Ẹbí ń kọra wọn tì wípé lágbájá lóòótọ́ àjọjọ́ magbolé kan náà ni àmọ́ Ògúnníyì Adéwálé ẹlòmíì ń pààrọ̀ orúkọ yóò ní òun ò fẹ́ Ògúnníyì yìí mọ́ o nítorí Kristi ti gbàkóso. Àwa ń bára wa jà Bùnmi Elizabeth. Àwa ń jà sí. Débi wípé nílẹ̀ Yorùbá wa yìí ẹ̀sìn ti dá wàhálà lẹ̀ gan. Bọ́mọ mi bá fẹ́ ẹlẹ́sìn mi. Màá ní Sátánì ò gbọ́dọ̀ fi oníṣẹ̀ṣe. Bọ́mọ mi bá fẹ́ Kìrìsìtẹ́nì tó jẹ́ Mùsùlùmí, màá ní A'udhu billahi minash shaitanir rajim. Bá a bá wá rí ọmọ pásítọ̀ tó fẹ́ ọmọ àfáà, á ní Sátánì. Àkọ́kọ́ gbàgbé ìfẹ́. Nítorí tí Kùránì bá sọ̀rọ̀. A ní lálẹ́ zina amanu wa aminu sọ̀rìyà ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo tẹ́ ń wà rí. Àwa sọ̀fẹ́ nù. Kí ni wọ́n sì ń pè ní ẹ̀sìn? Humanity comes first before religion. Àsọ humanity nù ẹ̀sìn la mú. Àwa ń para wa nítorí pé àgbàkídà. Àwọn Mùsùlùmí ní alùsúnà ò dáa wípé onísúfí lọ́dá onísúfí ní alùsúnà ọ̀ṣẹ́bọ ni wọ́n. Àwa yára wa. Ìjọba wa wò wá níran. Àwa ríra wa bí ọ̀tá ara wa nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Àríra wa yí pé léyìí ọmọ ṣe ọ̀run nìkan ló sì mẹ́ni tí ó là. Mo wá wò wípé kí lọ̀nà àbáyọ orí wo yí bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Bàbá wa Fáyẹmí ẹlẹ́bù ìbọn. Bàbá wa takú ti Jésù. Bàbá wa Kéwúgba Gold. Àtàwọn sànmọ̀rí wọ́n jókòó àpérò wípé bóun la ṣe fẹ́ dẹ́kun wàhálà jẹ̀sìn nílẹ̀ Yorùbá. Mo wá wò wípé ẹ̀yin bàbá mi ẹ má bínú o.
ṣe rí ìjókòó tẹ́ ẹ jókòó yìí kò lè ṣèso ore àyàfi tá a bá ṣe nǹkan kan. Bàbá mi James Ọlájídé, mo kí yín. Kí ni nǹkan tá a fẹ́ ṣe tí ò fi ní sí wàhálà jẹ̀sìn mọ́lẹ̀ Yorùbá? Tí ò fi ní sí wípé àwọn àfáà ń gbé babaláwo, babaláwo ń gbé àfáà rèé. Àkọ́kọ́, ká kọ́kọ́ lọ eradicate ohun tí wọ́n ń pè ní comparative. Ká eradicate ohun tí wọ́n ń pè ní comparative. Tó bá ní kí wọ́n eradicate nǹkan ní wípé kí wọ́n fi òfin dè wípé kò sí wípé kó o mọ sọ pé mo fẹ́ pèrò sẹ́sìn tèmi, ìwọ náà fẹ́ pèrò sẹ́sìn. Eradicate comparative wípé ẹjá jọ sọ ẹ̀sìn wo ló dáa jù. Nítorí kò sẹ́ni tí wọ́n fẹ́ láǹfààní tí wọ́n bẹnu àgẹ̀ lu Ọlọ́run rẹ̀ àbẹ́sìn rẹ̀ tínú rẹ̀ ó dùn. Ó lójú Kìrìsìtẹ́nì tó lè wò sùsù tó lè ṣàdúrà fún àfáà Jamiu Adégúnwà. Ó lójú Christianity tó lè wò sùsù tí ó ṣàdúrà fún Akadip. Wọ́n mọ̀ wò wípé àwọn ni wọ́n bẹ̀sẹ̀ àwọn jẹ́. Orí wọn sì lè láǹfààní kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó lójú Mùsùlùmí tó lè ṣàdúrà fún Noah. Pastor Noah tóun náà ṣe comparative nípa àwọn Mùsùlùmí. Ó lójú àfáà tí ó wà ní Ọlọ́run jẹ́ kẹ́mi Pastor Noah yìí kó gùn. Irọ́. Kí ló fà á? Ẹ̀sìn ti jẹ́ kí wọ́n di ọ̀tá ara wọn látàrí wípé wọ́n ń tọwọ́ bẹ̀sìn ara wọn. Àkọ́kọ́, ìjọ́mọ ènìyàn ṣé wà rẹ̀ dá, ṣé wà rẹ̀ ò dá kọ́kọ́ sọnù. Wọn ò wo ìwà, àmọ́ ìgbàgbọ́ wọn tí wọ́n jọ gbé lọ́wọ́ ti kọ́kọ́ jẹ́ kí wọ́n ríra wọn pé mi ò fẹ́ súnmọ́ ọ̀tá mi ni. Ká kọ́kọ́ eradicate. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí ìpàdé tẹ́ ẹ ṣe kó nítumọ̀. Tẹ́ ẹ bá ti eradicate ẹ̀, wàhálà ẹ̀sìn ó máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Ṣé má parọ́ fún ọ? Ó lójú àáfàá tó lè rí ta lọ́lọ́run tí ó wà bọ́ lọ́wọ́. Àbí Mùsùlùmí tí ó rí ta lọ́lọ́run tí ó wà ní ọmọ Yorùbá ọmọ ìyá kan náà ni wà. Tá a bá kó Mùsùlùmí 100 kalẹ̀, tí ipá la fi lè rí 25 tí ó wò pé tó bá jẹ́ free thinker tó jẹ́ Mùsùlùmí ni ó wò pé kí ló ṣẹlẹ̀. Àmọ́ yìí tó bá gba àkídà mọ́ ẹ̀sìn, tó bá rí ta lọ́lọ́run báyìí yóò mọ lẹ́ lóko yóò sì mọ ṣépè fún ni. Kí ló fà á? Nítorí òun náà ń láǹfààní ń tọwọ́ bọ ohun tó bí nǹkan kan nínú ẹ̀sìn Islam. Kí ló fà á? Wọ́n dọ̀tá ara wọn. Ó dìgbà tá a bá eradicate ohun tí wọ́n ń pè ní comparative nínú nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn. Tá a bá wo North Korea, gbogbo ẹni bá fẹ́ ní nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn, á jẹ́ láàárín ìwà àtẹ̀bí rẹ nu yàrá rẹ. Is not what you bring to public. Nítorí òfin wà. Tá a bá wo Japan, ó kàn lè bọ́ta kó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Wọ́n fi òfin tẹ̀ ẹ́. Ó dìgbà tá a bá ní òfin lórí ọ̀rọ̀ kan tí wọ́n ń pè ní religion. Because most of us in Africa, we are into religious slavery. Ẹ̀rù ẹ̀sìn kò jẹ́ ká jẹ́ free thinker láti lè wò pé báyìí kàsá báyìí káwòdì. Ẹlòmíì gbàdébi wípé ó rẹ́dì láti gún ọmọ ìyá ẹ̀ pa. Tí Táyé bá jẹ́ Christian, tí Kẹ́hìndé jẹ́ Mùsùlùmí, wọ́n lè gúnra wọn pa nítorí ẹ̀sìn. Ìjọmọ ìyá kọ́kọ́ sọnù lórí nǹkan tí wọ́n ń pè lẹ́sìn. Táwọn bàbá Yorùbá ti kọ́kọ́ eradicate ohun tí wọ́n ń pè ní comparative both Christianity and Muslim,
and tradition, Ori will continue having the same problem. Nítorí gbogbo ọmọ tó ṣe àfà ilé kéwú bàbá rẹ̀ kọ́ ló lọ, ó lè sọ pé kó shut up lórí social media. Yóò ní why should I shut up? Àmọ́ tó fi nǹkan bá wà wípé ìwọ tó bá ṣe nǹkan báyìí o, ó ń lọ ẹ̀wọ̀n ọdún 10 o, ó rí pé tó bá béèrè pé Pastor lágbájá ńkọ́ ọmọ wà lọ́gbà kí ló dé nítorí wọ́n bú Muslim àbí wọ́n ní àwọn oníṣẹ̀ṣe they are going to hellfire wọ́n sáfù tánjẹ ní wọn lọ́wọ́. Pastor kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ church ẹ̀ yóò mọ preach starvation ni, yóò yà mọ́ ṣe nǹkan míì. Bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá béèrè pé Ṣéwù Bákí ńkọ́ Ṣéwù Bákí ọmọ tí wàá mú wọn ọ̀túnla ni kéèsì wọn ti wà ńbẹ̀ láti bí oṣù 3 ọ̀túnla ni wọ́n máa ṣe final judgment. Orí àáfàá tó fẹ́ bú kìrìsìtẹ́nì àbí tó fẹ́ bú oníṣẹ̀ṣe yóò ti mọ̀ wípé ṣé torí nǹkan báyìí ni wọ́n ṣe gbé lọ ẹ̀wọ̀n, oníkálùkù yóò shut up mouth. Sórí gbogbo meeting tẹ́ lọ ṣe lọ́yọ̀ yẹn bàbá wa Yẹmi Ẹlẹ́bùbọn Akéwùgbà Góòdù Takuti Jésù àtàwọn kànrìnkànrìn náà tá ẹ̀ bá ti ní eléyìí kẹ eradicate comparative. Orí ọjọ́ kan wà ní títì báyìí tẹ́mọ̀ yọ̀ṣẹ́ fúnra yín báyìí until we eradicate it. Tẹ́lẹ̀ Islam nìkan ló ní comparative, ní ìsìn àwọn Christian náà ti ní comparative, ní ìsìn àwọn oníṣẹ̀ṣe náà ti ní comparative. Àkànbí Alọ́ba MS Bàbá àwọn wà lórí TikTok wọ́n ń tọwọ́ bọ ohun tí wọ́n ń pè ní Islam àti Christianity, wọ́n ń tọ̀ bẹ́bọ̀ báyìí pé a máa gunṣẹ́. So comparative gbogbo wọn ló ti ní comparative. Kò sí wọ́n tó bá jẹ́ Mùsùlùmí tó bá wọ̀dọ̀ àwọn ọlọ́ba inú rẹ̀ ó bàjẹ́ jáde ni. Kò sí wọ́n tó lè lọ gbọ́ wá sí Àfáà Jamiu Adégúnwà àti Malam Yusuf Adépọ̀ tó bá jẹ́ Christianity inú rẹ̀ ó bàjẹ́ kò nínú péjì wọn ni. So ó dìgbà tí a bá eradicate ẹ̀ ká tó lè nísinmi. Tí ó bá ti sófin tó dé ẹ kàn lọ kíra yín ẹjọ́ bọwọ́ ẹ̀yà fọ́tò lásán ni. Ọlọ́run má jẹ́ á sọ̀rọ̀ lófò, ọ̀rọ̀ yẹn ò ní nítumọ̀ kò ní ní kókó. Nítorí gbogbo oníṣẹ̀ṣe tó wà ní ọ̀hẹ́ gbogbo wọn kọ́ ni wọ́n kọ́ ifá lọ́dọ̀ bàbá Yẹmi Ẹlẹ́bùbọn. Gbogbo àáfàá tó wà lórí cyberspace mélòó nú wọn ló kéwú lọ́dọ̀ Akéwùgbà Gold? Ṣó ti yé ẹ? Àfi tí òfin bá wà wípé ohun tí wọ́n ń pè ní comparative àfìdí ẹ̀. Tí ò bá ti sí yẹn ẹ kàn lọ jókòó ẹ pàdé ra yín lọ́yọ̀ state lásán ni. Òfin kejì ká mọ láǹfààní ká mọ ṣe ìwàásù ìta gbangba. No matter how quack, how deaf, how unexposed you are, kò sẹ́ni tí ò tí gbọ́ nípa ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, kò ń sọ̀rọ̀ tó o bá sọ fẹ́yàn kan ní ó change mind yẹ. Òun ló fi jẹ́ pé àwọn developed country ò lè rí wọn kí wọ́n máa gbogbo àwọn eré abọ́ǹkì gbogbo àwọn wọn ń ṣe crusade láwọn western country yẹn. Ọ̀dọ̀ wa bíbá la ti ń ṣe crusade táwọn gba gbogbo fíìdì táwọn lọ gbogbo school táwọn ní ẹ̀kíní kan fẹ́ ṣe crusade ọlọ́jọ́ mẹ́ta ó dìgbà tá a bá eradicate ẹ̀. Without eradicating those things ẹ kàn lọ ẹ ṣeré lọ Ọ̀yọ́ ni. Ẹ̀kẹta, abuse of other people's faith or criticizing others people believe should be stopped.
ẹni tó bá bú ẹ̀sìn lágbájá ẹ̀wọ̀n ọdún báyìí ni ó lò. Orí oníṣẹ̀ṣe kan yóò gbé Kùránì kò ní súnmọ́. Orí oní Mùsùlùmí òun náà ò ní gbé ẹ̀kú eégún kó sún ta gbangba. A pe gbogbo àwọn society yẹn àtàwọn ilé kéwú àtàwọn church tó lóko. You put everything in agreement, then you submit it to the house. Tá a bá nìkan ṣe, tá a fẹ́ jẹ́ kí wàhálà ọ̀rọ̀ ẹ̀sìn dópin ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́, gbogbo èmi làwọn Markaz, Zumura, Hadabiya. A pè àwọn ilé kéwú tó lọ́rìn lọ́kàn nítorí àwọn ni wọ́n káwọn ọmọ ń kéwú, àwọn ni wọ́n kọ́ wọn ní àkídà pé nǹkan báyìí. Wọ́n sì máa ka òfin fún wọn wípé ńjọ́ tó ń gba certificate ilé kéwú àárọ̀ wípé kó o fi tako ẹ̀sìn ẹlẹ́sìn o. Gbogbo àwọn bàbá wa Mùdírù wọ́n sign sí ìwé yẹn. Gbogbo èmi làwọn bàbá Sheikh Kamal, àwọn àlífà wọ́n sign. Àwọn ilé kéwú ńláńlá èmi làwọn winners wọ́n sign. Redeem yóò sign. Mountain of Fire yóò sign. Orí ọmọ tí wọ́n bá ti gbé tó bá ti rí pé òun ń lọ́nu ẹ rí ipò ní kálukú. Everybody will keep short. Àmọ́ nítorí kò sí nǹkan kan tí ó ṣẹ̀yẹ̀ kankan lórí kálukú fi ṣe wọ́nranwọ̀nran. O ò lè dé China nísìn kó kàn dédé mú aago kó máa lù báyìí. Gba jẹ́ Olúwa àti olùgbàlà rẹ. Wọ́n ti gbé ọ. O ò lè dédé tó wá sí comparative kó ló sórí ẹgbàlẹ̀ ni. You can't. Tá a bá ti sọ gbogbo àwọn nǹkan bíi hate speech, tá a pe gbogbo irú àwọn bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn, àwọn ọ̀dọ̀fin, àwọn awo kàǹsàkàǹsà tó kàwé tí wọ́n lè ṣaṣojú àwọn èmi ní gbogbo ìlú ló ní olúwo, ló ní àwíṣẹ, àwọn àwíṣẹ ìlú kọ̀ọ̀kan. Tá a bá ti pè wọ́n táwọn náà tọwọ́ bọ̀wé, ó rí wípé oníkálùkù ó sinmi. Ìlú tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. Àìsí òfin lórí ọ̀rọ̀ ohun tí wọ́n ń pè ní religion ni ò jẹ́ kó ṣẹ̀ṣẹ̀. Tí òfin bá ti wà wípé once you bastardize, abuse, criticize someone else's faith, you are going to 3 years times in jail. You will see everybody, their brain will reset. Orí everybody á pé. Gbogbo lórí social media, èsì ọ̀rọ̀ fún bàbá kíní kan, èsì ọ̀rọ̀ fún kíní kan yẹn, ó rí kò ní rí mọ́. Ó ní rí mọ́. But kò sí ohun tí wọ́n ń pè ní, ohun tó yẹ kí wọ́n pè ní pé ìjọba àpapọ̀ wọ́n wá kà wípé religion regulatory. Ajẹ́ religion regulatory. Wọ́n wá kòfin yẹn lábala wípé never you force anyone into your religion. Whoever is found forcing people to accept his or her own faith is going to 3 years times in jail or is going to be executed. Àkọ́kọ́, never you criticize, abuse, blackmail someone else's prophets or ancestors. Failingly doing this, you are going to
5 years in jail. Ó rí wípé gbogbo wọ́nranwọ̀nran tó ń ṣẹlẹ̀ lórí mídíà yẹn àti àfáà o àti babaláwo àti wòlíì o orí everybody á pé. Sórí gbogbo mítìnì tí wọ́n lọ ṣe lọ́yọ̀ yẹn wọ́n kàn lọ́dọ̀ tèmi o wọn àti ìbẹ̀rẹ̀. Wọn àti ìbẹ̀rẹ̀. Mr. Ojúọlá pé mo kì í sà. Tá a bá ti ní, because we don't have religious regulatory. That is what happened in Nigeria, aside in Yoruba territory. If we have what we call religion regulatory, tó yẹ pé tó o bá fẹ́ gba ìsìn kan bóyá o fẹ́ accept Islam, wọ́n á ka regulatory yẹn fún ẹ pé nínú ẹ̀sìn wa o gbọ́dọ̀ bú ẹlẹ́sìn míì. Tó o bá bú àwa tá a jẹ́ lẹ́sìn Islam ò ní dá sí. Ìwọ kò gbọ́dọ̀ ṣe kinní kan tán kà fún. Gbogbo ẹni bá fẹ́ gbẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ náà tí wọ́n kà fún. Níjọ́ bá dáràn kò ní sí ẹgbà wá. Ṣùgbọ́n kò sí brókíò. Gbogbo ẹni bá fẹ́ láǹfààní tó fẹ́ jẹ́ kíráwọ̀ òun tàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò gbẹ́lẹ́sìn míì. Yóò bu. Ifá ò mọ geography, Ifá ni wọ́n fi tọ̀pọ̀lọpọ̀ lẹ̀ dúró wípé tẹ́ ẹ bá rìnrìn, tẹ́ ẹ bá débi tẹ́ ẹ bá ti rẹ́yẹ ọ̀kín, òun ni wọ́n pè lọ́kìnní. Wípé ọ̀kínní yìí ló dorúkọ ìlú. Ifá mọ geography. Tẹ́ ẹ bá débi ilẹ̀ bá gbé yọ̀ yín, ibẹ̀ ni kẹ́ ẹ dúró sí. Ifá lójúwe fún wọn, ibẹ̀ là ń pè lọ́yọ̀ọ́. Tẹ́ ẹ bá débi ẹ̀bọ́ ọ̀dàn níbi igi tó wà lẹ́bọ̀ ọ̀dàn, òun la pèpèpè tó dìbàdàn. Ifá mọ geography. Ifá ló sọ fún wọn wípé tẹ́ ẹ bá débi tẹ́ ẹ ti rómi Àwórì, ibi tí àwó bá rì sí la pèpèpè tó di Àwórì. Ifá mọ geography. Púpọ̀ nu orúkọ Yorùbá, Ifá ló tọ́ wọn sọ́nà wípé ibi báyìí ìlú ìbínú la pèpèpè tó di Bìní. Religion kan ló fún wa lórúkọ. Orúkọ ìlú tá ń jẹ́ rárá. Religion kọ́. Òṣogbo, ẹ̀yin oṣó inú igbó, àjẹ́ inú igbó ló di Òṣogbo. Ọwá Òbòkun nígbà tí ó rẹ Odùduwà lọ bomi òkun wá ló di ọmọ Òbòkun. So a lot of things have been baptized concerning religion. A gbàgbé àwọn nǹkan tí wọ́n ń pè ní àṣà. Tí mo bí mo ṣe wọṣọ yìí nísìsiyìí tí mo bá lo bead, tí mo lo ìlẹ̀kẹ̀. Ẹlòmíì believe pé ẹni tó wọ ìlẹ̀kẹ̀ yẹn o babaláwo ni. Ìlẹ̀kẹ̀ babaláwo yàtọ̀. They have their own symbol. Tẹ́ ẹ bá rí babaláwo, ìlẹ̀kẹ̀ brown and green lẹ máa rí lọ́wọ́ babaláwo. It symbolize green yẹn dúró bí ewé, brown tó rí yẹn, green and brown yẹn dúró gẹ́gẹ́ bí egbò. Nítorí inú ilẹ̀ ni ó wà yóò ti brown. Làwọn fi symbolize yìí pé ṣé babaláwo ni ewé àti egbò, òun ni green and brown. Ta ló fún àwọn baba yẹn ní thinking yẹn? Tá a bá rí Ọlọ́ṣun, a rí funfun. Oníyèmọ̀já ní lo yellow, ní kí ni wọ́n fi jẹ́ ìyẹ̀rẹ̀ Ọ̀ṣun. Ó yá lo yellow. Oníṣàngó pupa ni ó lò nítorí iná lójú iná lẹ́nu, ọkùnrin bùlà bí iná jò láàrù.
Gbogbo nǹkan ló ní symbol. Gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn culture Saudi òun ni kí á há obìnrin lẹ́hàá kò ṣẹ̀sìn. Tó o bá ha good, tó o bá ha o gbẹ̀ṣẹ̀. Tó o bá wé láwàní good, tó o bá wé kìí ṣẹ̀ṣẹ̀. Àwọn wé láwàní fáwọn ìdí méjì àbí mẹ́ta. Wọ́n ń wé níwèé pé tí wọ́n bá rìnrìn àjò desert láti fi cover ojú àti imú kí eruku desert má bàa kù sí wọn lójú. Wọ́n ń wé nítorí pé a kì í mọ̀ ogún lè dé. Aṣọ tẹ́ bá rí tí wọ́n wé sórí ó máa ń tóbi láti fi sin òkú àìmọ̀ ọlọ́jọ́ lè dé. Mùsùlùmí gbàgbọ́ wípé bó o bá dàárọ̀ mọ́ ronú bí kò ní dọ̀sán. Kìí ṣẹ̀sìn, culture ni. Ìlà kíkọ culture ni láti fi symbolize wípé ọmọ agboolé wa ká fi dá a mọ̀ tá a bá ríra wa lọ́jọ́ míì. Ló fi jẹ́ pé ìran ọmọ ọba lọ́yọ̀ọ́ wọn bàbàjà. Symbol ni. Ni mo fi rí àfáà Gbádébọ̀ yẹn lóní ìlà tó kọ ẹ náà kò sínú ẹ̀sìn. Ìwọ náà kọ́ ló kọ́ fúnra rẹ̀ kò tọ́ súnà. Súnà kọ́ ànábì òun ṣe Yorùbá ni wọ́n fi kọ́la fún. Tó bá wá láti ìdílé ọba Ọ̀yọ́ wọn ó kọ àbàjá fún. So ohun tí wọ́n ń pè ní súnà ni ohun tá a rí tànábì ṣe. Kìí ṣẹ̀sìn. Gẹ́gẹ́ bí àwọn oníṣàngó tí wọ́n emulate wípé Ọya ń dirun, Ṣàngó ń dirun, àwọn náà ń dirun. Gbogbo oníṣàngó tí ò bá dirun yìí ó sọ pé kì í ṣe Ṣàngó. But ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀kọ́ wa ò jìnnà ló fi jẹ́ pé a wà adamant lórí nǹkan táwọn èèyàn bá sọ fún wa. Faith, ìgbàgbọ́, ó dijọ́ tá a bá tó mọ̀ wípé let's leave everyone with his or her own faith. Tá a bá ti implement ohun tí wọ́n ń pè ní religion regulatory, mo ti sọ̀rọ̀ yín last year. Sorry, babaláwo kan club ni wọ́n mú lánàá yàbí. Wọ́n sì mú àáfàá, wọ́n tún mú babaláwo mi jọ mi. Until you have what we call religion regulatory. But once you don't have religion regulatory, sorry gbogbo ìpàdé tí àwọn bàbá wa Yẹmí Ẹlẹ́bùmọ́ lọ ṣe, bàbá wa Kéwúgbà Gọ́ọ̀dù, bàbá takú ti Jésù. Ó rí, wọ́n tún bú yín. Ṣé mọ̀ pé àwọn kan bú bàbá Yẹmí Ẹlẹ́bùmọ́ pé wọ́n ń pe èṣù ní Satan lójú wọn, wọ́n sọ̀rọ̀. Torí pé àwọn ọmọ yẹn ò ní gbọ́rọ̀. Bẹ́ẹ̀ la rí àwọn kan níwò tí wọ́n ní aríwọ́tò dìdìrì tí Akéwúgbà Gọ́ọ̀dù lọ́yà. So ó ti yẹ wọn ní gbọ́. Àmọ́jọ́ tá a bá ní religion regulatory tí wọ́n fún gbogbo mọ́ṣáláṣí, tí wọ́n fún gbogbo society tó register, NGO tí wọ́n register sábẹ̀jọba pé ìwọ tó o bá fẹ́ register religion òfin rẹ̀ rèé o. Ọmọ ọjọ́ tó bá ti wá ṣẹ̀ wọ́n wà ní ṣé olórí yóò ka òfin tí wọ́n fi register fún yín, ó rí pórí anybody ó pè. Ṣẹ́rí gẹ́gẹ́ a máa gbé ní, a máa sàpá ní àṣírí kan àbáwọn babaláwo náà ní ifá máa sáfápá ní tanra yín ni. Ifá tẹ́ lè fi sàpára yín tẹ́ fi dákẹ́ kí ọwọ́ ìjọba bọ̀ kó ní kálukú sáìn. Rí wípé àṣàsí kan tó ṣiṣẹ́ tó láyé yóò sí oníkálukú ó dákẹ́. Kí wọ́n rí pé èèyàn 5 kan ó wà nú ẹ̀wọ̀n, wọ́n ní kí ló dé, wọ́n ní torí ó bú mùsùlùmí ni, wọ́n ní kí leléyìí ṣe, wọ́n ní torí ó bú kìrìsìtẹ́nì ni, wọ́n ní kí leléyìí ṣe, wọ́n ní torí ó bú oníṣẹ̀ṣe ni. Ó rí wípé àtoníṣẹ̀ṣe o àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o, orí everybody máa pé.
lọ́dọ́ dìdèrè wò nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní North Korea. Wọ́n fẹ̀yìn ti àgbá ni wọ́n pàdánù. Lọ China kó lọ àbí Japan àbí China lọ́dọ́ dìdèrè wò nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Orí àápé. Ṣebí UK ni wọ́n ti mọ àwọn pásítọ̀ tí wọ́n ń gbawó lọ́wọ́ àwọn ọmọ ìjọ yẹn. Orí àápé bẹ́ẹ̀ bí báyìí there is nothing. Èèyàn kan lẹ́kàn rí pé ó bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ó dolówó ńjọ́ kejì nígbà tí ò sí taxation fún religion regulatory. Tó bá ti di wípé taxation wà lórí ọ̀rọ̀ religion regulatory, à ń kọ́ chọ́ọ̀chì káàkiri bí ẹyẹ yẹn, à ń kọ́ mọ́ṣáláṣí kiri yẹn, ẹ rí pé ara everybody ó sùn kì. Ara everybody bẹ́ẹ̀ kò sí religion regulatory. Tá a bá níjọba kan tó dé nìsín tó kàn síjú ọ̀nà bẹ̀yẹn pé ó yá gbogbo àwọn chọ́ọ̀chì gbogbo àwọn àsàlátù tọ́tí ó yẹ fún wọn ní òfin wàhálà orí everybody máa pé. Kó má jẹ́ chọ́ọ̀chì kankan ló lọ rí ẹ̀kan kọ́kàn sí péjì kan wípé if you have anybody who insulted your religion after this religion regulatory, kindly report to the concerned authority, concern the program when àbí ọ̀rọ̀ ẹ̀ send ẹ̀ sórí website yẹn kí wọ́n lọ mú. Tí wọ́n bá fi ṣe bí ẹ̀mẹ́ta tí Aláròyé gbé tí BBC ò bá gbé tí wọ́n sọ̀kan tó ṣe orí everybody máa pé. Tí wọ́n bá perú èmi sí irú kiri yẹn tó gbogbo ọ̀rọ̀ tó sọ máa ní ṣe ń sọ̀rọ̀ ó dijọ́ tá a bá ní religion regulatory. Bàbá ẹlẹ́bùmọ́ ṣe rí gbogbo ẹ̀sìn kan dé kíní kan tẹ́ ń sọ yẹn kò lè ṣiṣẹ́. Bàbá wa Akéwùgbà Gold ṣe rí gbogbo ẹja fìfẹ́ lò kíní kan yẹn kò lè ṣiṣẹ́. Àwọn alákìdá ogun yín ṣe rí gbogbo kíní ìkẹta oníṣẹ̀ṣe ẹ̀ ń ṣeré ìpani. Until we have religion regulatory. Okay. Nígbà tá a ní regulatory nípa ọ̀rọ̀ iná wípé ìwọ tó o bá tàpù náà o ìyà báyìí ni ó jẹ o àbí fáìnì báyìí ló san o. Èèyàn mélòó ló tàpù náà? Nígbà tó wà nú òfin pé tó o bá gbé cocaine iye ẹ̀wọ̀n báyìí ló ń lọ o. Àìmọye ẹni tí wọ́n ti fi bísínẹ́sì cocaine lọ. Èmi ò ṣe o irọ́ o nígbà ó mọ̀ pé bóun bá fi gbé tán bá mú òun lọ́nu ó mọ̀ pé ó wà ń bẹ̀. Ṣé ní gbogbo owó tí wọ́n rí ní orí Facebook àbí YouTube ló jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ rárá àṣìṣeré ìpani. Ṣebí wọ́n rówó bí drug wọ́n rówó bí cocaine àwọn tó ń gbé. Bí wọ́n fi lọ̀ mí lálẹ́ yìí nísìn pé tẹ́ bá lọ trip kan o ẹ máa gba 10 million. Màá ní màá rò owó nítorí mi ò fẹ́ lọ ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìwọ tí pásítọ̀ rẹ àbá àfáà rẹ àbólúwo rẹ ní ó yá ẹ ṣe kinní kan tó mọ̀ wípé yes sir wọ́n lẹ́ni tó bá bú Christian ẹ̀wọ̀n ọdún 5 ni ó ní ṣe kò sí bó ṣe lè tì ọ́ tó ó ní ṣe. Ṣùgbọ́n gbà tí ò sófin any idiot akọ̀bẹ̀rẹ̀ wọ́nranwọ́nran. That is a problem. Tí òfin bá wà aṣáájú Ògúnléyè Good Day Taiwo mo kí yín tí ó bá ti di pé a ní religion regulatory orí your brain will reset. Your brain will reset.
Ẹja wo China. Tá a bá láǹfààní. Tá wo ìwọ tó bá kówó jẹ ní China. Òfin wọn ni wípé tó bá ti mọ̀ wá dájọ́ kú fún ẹni. Gbogbo ní kálùkù àti contest ó ń bon kálùkù lẹ́rù nígbà tó fẹ́ wà. Ẹ jẹ́ kí òfin wà wípé gbogbo ẹni bá kówó Nàìjíríà jẹ o dead by hanging. Ó rí wípé ẹni tó ń contest fún senator yóò dínkù. Nítorí bó bá fẹ́ contest àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ni ó pè pé daddy, all the family hereby told you we are not interested in contesting. Ìgbà tí ò sófin ṣerú Yàyà Bello yẹ kó dé kí wọ́n mọ jó pàdé ẹni tó yẹ ká lẹ̀ lóko. Ó mú owó tó wúlò fún gbogbo ìlú ó fi sanwó school ọmọ tiẹ̀, àwọn ọmọ kan ò sì rí school gidi lọ. Ó yẹ kẹ́ lẹ̀ lóko ni. Mo kí Tèmítáyọ̀ ọmọ bàbá mi Fáyẹmí ẹlẹ́bù ìbọn ọ̀gbẹ́yìn kùlé mọ yodù tó wù lójú ọ̀pẹ̀lẹ̀. Ó dìgbà tá a bá lè implement àwọn nǹkan tí mo sọ yìí ká tó nísinmi lórí wàhálà ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Àkọ́kọ́ ká gbé àjọ kan dìde tí ó jẹ́ religion regulatory. Àwọn oníṣẹ̀ṣe kí wọ́n mọ̀yàn 5 kalẹ̀. Àwọn mùsùlùmí gbogbo àwọn ilé kéwú ńláńlá yẹn àbí àwọn àjọ rábítà. Yes, let's take it this way. Àwọn àjọ rábítà kí wọ́n kọ òfin tiwọn. Àwọn àjọ kan kí wọ́n kọ òfin tiwọn. Àwọn àjọ traditionalists kí wọ́n kọ òfin tiwọn. Kí wọ́n wá gbé fáwọn lọ́yà kí wọ́n bá wọn jọ wò. Kí wọ́n wá kọ òfin yẹn kó tó bí 50. Kí wọ́n wá gbé lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Kí wọ́n bá wọn jàn lóòtẹ̀. Kí wọ́n wá kí wọ́n pín gbogbo sákúlà sí gbogbo court. Kí wọ́n pín gbogbo sákúlà yẹn lọ sí gbogbo stations. Pé ìwọ tó bá ti bú ẹ̀sìn tàbí bú Ọlọ́run ẹlòmíì tàbí ṣe comparative kọ́ pa àwọn òfin yẹn. Ṣé ní gbogbo wọ́nrọ̀wọ̀nrọ̀ táàrin lórí social media ẹ mo fi Ọlọ́run búra. Ẹ mọ̀ wò pé so àwọn èèyàn máa òbí báyìí. Àfáà kan sọ wọ́nrọ̀wọ̀nrọ̀ lórí mímbàrí báyìí. Wọ́n gbé straight ni. Ẹlòmíì tó bá gun orí mímbàrí yẹn tó bá ń gbọ́ sí caution orí àpé. Wòlíì kan ṣe Olúwa o gbogbo ìmọ̀ Ṣàngó àbí Èṣù àbí kinní kan kiri àwọn babalá mi Èṣù kinní kan wọ́n mú báyìí wọ́n gbé látorí ọ̀tà báyìí wọ́n sọ sínú Black Maria báyìí wọ́n sọ sẹ́wọ̀n. Ó rí ẹni tó fẹ́ preach yóò kàn mọ́ ní Olúwa gbàkóso lórí ọ̀rọ̀ ọmọ rẹ yóò máa prayer point mi. Ó rí gbogbo oníṣẹ̀ṣe tí wọ́n lọ tọwọ́ bọ Quran Bible lórí TikTok lórí kìnnìkan gbogbo èmi làwọn tó ń ṣe ta lọ́lọ́run máa ń bàbá kìnnìkan tí wọ́n bá ti gbọ́ pé wọ́n gbé èèyàn kan táwọn náà rí pé yes ó ti di 50-50 àwọn gan wá ṣe kíni wọ́n súnra kì í tájọ́ máa kú arapa wọn àjọ máa kú yányán. Tíjọba bá gbé bọ́ọ̀dì yẹn dìde tàbí tájọ kan àjọ rábítà all Muslim societies and all traditional societies come together and be one voice and write down what we call religion regulatory. That is when we are going to have peace of mind about religion crisis in Yoruba land. Without that, ọmọ ìyá ọmọ bára wọn jà nítorí ó bú Jésù àbòbú ànábì. Lágbóolé ẹ pẹ̀rẹ̀ kalẹ̀ ẹlòmí ọmọ ní irọ́ o mi ò mọ̀ tán fi ṣe o
Arúkálùkù àṣekínní arúkálùkù abalẹ̀ ṣùgbọ́n gbà tí ò sí ló fa wórówóró. Ẹ̀yin ẹja wo àwọn developed countries. North Korea is forbidden for you to bring out Bible or Quran in public places. It's forbidden for you to preach. Ọmọdé kò mọ̀nà kí ni tiẹ̀? Kí ló kàn? Ọlọ́run tó fi wọ mọ̀nà Christianity fi ilẹ̀, Ọlọ́run tó fẹ́ lomi mọ̀nà Mùsùlùmí fi ilẹ̀, Ọlọ́run tó kí ni tiẹ̀? Mo fẹ́ pè sínú ẹ̀sìn wa kí ni tiẹ̀? Mo fẹ́ jẹ́ kó mọ lóru aago yìí ká lè jọ pàdé níbí kí ni tèmi pẹ̀lú kókó lóru aago yẹn? Fi ilẹ̀. Òun pè sójú ọ̀nà kíni? Ojú ọ̀nà kíni? Kí ni tiẹ̀? Ojú ọ̀nà tó ń rìn ṣe ìwọ gan o lè bóyá tí kó ojú ọ̀nà yẹn lọ́nà. Gbogbo ẹ̀sìn ló níbi tí a gbọ́dọ̀ tọwọ́ bọ̀. Islam níbi tá a gbọ́dọ̀ tọwọ́ bọ̀. Christianity níbi tá a gbọ́dọ̀ tọwọ́ bọ̀. Bẹ́ẹ̀ ẹ̀sìn oníṣẹ̀ṣe náà níbi tá a gbọ́dọ̀ tọwọ́ bọ̀. Lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. That is why a lot of professors don't have any religion. Because the more researcher you are, the more crazier you are in the looks of the fools. Einstein, he said there is nothing called God because òun ló dictate ohun tí wọ́n pè ní fixes. Mark Zuckerberg believe there is nothing called God. A lot of people. Ó ti yẹ tí wọ́n kàn bá research lọ́dọ̀ wò pé Wọlé Ṣóyínká doesn't go to church or mosque. Ọ̀gá wò pé láwọn ọ̀rọ̀ tó yẹ pé tó o bá jólùwádìí tó o bá wò nínú Christianity tó o pé tó o bá wò lọ nínú Islam ó pé tó o bá wò lọ nínú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ó pé So why are we lying to ourselves? Let each and everyone worship, sacrifice, whatever he or she has is our own faith on. Unless we come together to live in peace. If you can't live in peace, all the three religions to come up as a body and have what we call religion regulatory board. It should be signed. Nosfat, Nawaruddin, Anzaruddin, Qarib, Adabiya, Markasiya, gbogbo àwọn kan yáyáyáyé kí wọ́n sign. Ahmadiyya, káwọn sign. Kan tún wá lọ CAC, Redeem, Winners, Celestia, Kerubu, káwọn náà jẹ́ body kan, káwọn náà kó kan sign. Kí wọ́n wá lọ tí àwọn ìlú ilẹ̀ Yorùbá yẹn ò le. Ẹ bèrè olúawo ìlú kọ̀ọ̀kan. Nítorí gbogbo ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ pé olúawo ìlú ní gbogbo àwọn babaláwo ìlú yòókù wà lábẹ́. Ẹ kàn mú àwọn olúawo ìlú kọ̀ọ̀kan kí wọ́n kóra wọn jọ káwọn náà kàn kọ òfin. Ẹ rí wípé gbogbo ìjà èmi ni Ọlọ́run wà lẹ́yìn ẹ̀, èmi ni kíní kan wà láì Ọlọ́run Ifá ń gbọ́ ara everybody abalẹ̀. Tó wọ́n pé mo bú wà láì mo ní Kristi ń gbọ́ mo ní Ifá ń gbọ́ ara everybody abalẹ̀. Láì ṣe yẹn àmọ́ jàjà kan tí ò nítumọ̀ bí ẹni tó rí wá ti dàrú. Ẹ̀sìn wà ní wa ó ba ìfẹ́ jẹ́. A lè bára wa ṣe pẹ̀lú inú kan.
a lè bára wa ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá. Ìfẹ́ sọnù. Ọmọ ìyá ríra wọn pé because we don't accept the same faith. Ẹni bú ni. Kí ló sọ dẹnu ibú? Tí wà rẹ̀ bá ti dá faith yín ò papọ̀. Mo ń lo Samsung, kò sọ fún mi pé wọ́n tó ń lo iPhone, èmi náà lè gba call. Ó yàtọ̀. Ẹni tó ń lo Tecno, kó má fò ní Felix ṣe yẹ̀yẹ́. Ohun tó rò pé òun láì bí iPhone ṣe dá tó ẹlòmíì ò láìkẹ̀ láti ibà síbẹ̀ yẹn. So, what are we insulating? So, Àkànbí, mo fẹ́ máa fèyí ṣe lọ. Ó dìgbà tí gbogbo wa bá jókòó. Mo fàsìkò yí pé gbogbo àwọn bàbá wa tí wọ́n jókòó ìpàdé àlàáfíà lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kò sí ohun tó lè bí àlàáfíà. Bí kóníkálùkù ká tọwọ́ bọ̀wé àdéhùn, ìwé òfin, gbogbo mọ́ṣáláṣí, gbogbo ìgbàlẹ̀, gbogbo chọ́ọ̀chì kí wọ́n ní brochure. Tó bá ti ní brochure, tí wọ́n pè ní religion regulatory in Nigeria or in Yoruba land, we will all have what we call sanitization. Sanitization in religion. Tá bá ti ní nìyẹn, kò sẹ́ni tí ó sanitize wa. Akéwàgbọ́dọ̀ lè dé nìsí wípé a ti ṣe mítìnì gbogbo ẹ̀yà àfáàtẹ́ bá sọ̀rọ̀. Àwọn kan wò pé kí ló ń ṣe Akéwàgbọ́dọ̀? Kí ló ń ṣe lè? Bí gbogbo èèyàn ò sọ̀rọ̀, mú fún ìwọ yẹn ó sọ̀rọ̀. Pé ta ni Akéwàgbọ́dọ̀ bá sọ̀rọ̀? Wọ́n ní dá lóhùn. Tí gbogbo èèyàn bá sọ̀rọ̀, tí bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ní gbogbo awo òròsàsà ẹ̀lẹ́ o, gbogbo awo, gbogbo wò pé ṣé mo kọ́fà lọ́dọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ni, mo jọ mọ wọn ni. Ìwọ̀nba ni àwọn díẹ̀ lè gbọ́, àwọn díẹ̀ ò ní gbọ́. Ṣó ń yọ? Kí bàbá Winners jáde nísìn, àbí bàbá Adébóyè jáde, wípé gbogbo ẹ̀yàn ọmọ Olújọ ẹ ṣe kinní kan, àwọn èèyàn rò pé kí ni bàbá eléyìí sọ, ṣé mi jọ ọmọ Winners àbí mo jọ ọmọ Redeem? Òfin yìí ò ní lọ. Ṣùgbọ́n tá a bá ní religion regulatory, tí àwọn sẹ̀lẹ̀ sign, tí kérúbù sign, àjọ kánì pátápátá tí wọ́n sign, bẹ́ẹ̀ ni àjọ Muswen àtàjọ Rabita tí wọ́n sign, tó jẹ́ ti Mùsùlùmí yẹn, táwọn àjọ traditionalist náà sign, tó yẹ pé tó bá ti ṣe wọ́nàwọ́nà nípa ẹ̀sìn ọdún 5, ọdún 10, orí Facebook àtorí TikTok yóò gbẹ, oníkálùkù ó wà nǹkan mi ṣe. Àkànbí, ó dàbọ̀ ẹ̀yin bàbá, ó dàbọ̀ ẹ̀yin màmá, ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n, ó dàbọ̀ ẹ̀yin àbúrò, yòókù tún dìjọ́ mi, ó dàbọ̀.